ìyá ẹ̀ ní èmi kọ́ mo bí ọmọ. Mo ní èmi kọ́ mo bí ọmọ, mo ṣe némi ọmọ, mo ṣe wedding ẹ, ìgbà tó lóyún oṣù mẹ́ta sínú mo ṣí ṣọ́ọ̀bù fún ẹ sí ìsọlọ̀ ládùúgbò Abíbírì, ibẹ̀ ló kọ́ ṣí ṣọ́ọ̀bù sí tí mo dẹ̀ gba ṣọ́ọ̀bù fún, hairdresser ló ń ṣe. wọ́n wá lẹ́yìn ilé kọ́lẹ̀ lọ́mọ báyìí. Bẹ́ẹ̀ ni sà. ọmọ ọdún 18 báyìí. Bẹ́ẹ̀ ni sà. ọdún wo lẹsẹ̀ gbọ́ yẹn. bó ṣe gbọ́ ní oṣù tó kọjá yìí ni sà. ǹjẹ́ ẹ ti wá tẹ̀ wọ́n nínú pé kí ló dé tó fi sọ pé mi kọ́ mo lọ́mọ. mo gbé lọ sí ààfin. ta ló ń sanwó iléèwé rẹ̀. èmi mò ń san sà. títí dìgbà wo. títí dìgbà tí ìyá ẹ fi kúrò lọ́dọ̀ mi èmi mò ń sanwó iléèwé. ìgbà tó wá kúrò lọ́dọ̀ yín. ìgbà tó kúrò lọ́dọ̀ mi ní ìdíwọ́ owó ilé ọmọ yẹn, owó ìwé skul iléèwé ẹ̀ ló fi ní ìdíwọ́. kí ló dé tó fi rí bẹ́ẹ̀. ìgbà tí ò sí lọ́dọ̀ mi mọ́ tèmi àti ìyá ẹ̀ ò ríra, ìyá ẹ̀ ò jẹ́ orí mi mọ́. ṣé ọmọ ti gbọ́ sọ̀rọ̀ tó wà nílẹ̀. ó ti gbọ́ sọ̀rọ̀ tó wà nílẹ̀. báwo lẹ ṣe mọ̀ pé ọmọ ti gbọ́. ó wá sí ààfin. ìyẹn ọmọ ẹ. kí lọmọ wá wí ńgbà tẹ́ ẹ dá ààfin. ìgbà tá a dé ààfin tẹ mọ ọmọ wọn ní kọ́ ọmọ sọ̀rọ̀ ọmọ ní. mẹ́wàá ń ṣẹlẹ̀ lókè èèpẹ̀ o. a ti ṣe é gbọ́ pé lẹ́yìn tí ọmọ pé ọmọ ọdún 18 lọ́jọ́ orí 18 years níyàwó jẹ́ kọ́kọ́ mọ̀ wípé ọkọ nǹkan ló ń bí ọmọ fún. gbáǹkọ́gbì ìṣẹ̀lẹ̀ tó yani lẹ́nu ni. nǹkan kan o, èèyàn tó bá ń pòwú ọ̀tẹ́rù ìwọ̀n tí ó fi tanná ló mú lọ́wọ́. báwo ló ṣe ṣẹlẹ̀? ẹ jẹ́ ká jọ gbọ́rọ̀ lẹ́nu arákùnrin yìí, ìyẹn ọkọ tí ìṣẹ̀lẹ̀ òun gan ṣẹlẹ̀ sí, kí takọtabo wa ó lè kẹ́kọ̀ọ́ ńbẹ̀. ẹ bá wa pín, ẹ fèròǹgbà yín hàn, kẹ́sì bá wa subscribe sí ìkànnì wa yìí. ó yá ẹ jẹ́ àjọ gbálàyé ìṣẹ̀lẹ̀. ẹ káàlẹ́ alàgbà. ẹ káàlẹ́ sà. kí ló kọ yín. orúkọ mi ni Adékànbí Jímọ̀. Adékànbí Jímọ̀. ọmọ ìlú wo ni. ọmọ bíbí ìlú Àkúrẹ́ ni mí. ládùúgbò wo l'Ákúrẹ́. ní Plaza. kí ló ń tó ṣẹlẹ̀ sà. mo fẹ́ ìyàwó mi ní 2008 February 26 ó bí ọmọ obìnrin. a dẹ̀ ṣe némì. 2008 ó bí ọmọ obìnrin nílùú Àkúrẹ́. kí ló kọ ìyàwó yín ọ̀hún. ṣe fún mi àlùkò. ọmọ ìlú wo ni. ọmọ Ìta Ògbólú. ṣe fún mi àlùkò. ọmọ Ìta Ògbólú. bẹ́ẹ̀ni sà. ò ń gbọ́ yín sà. a dẹ̀ ṣe wedding ní 2011 26 of November. ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ bí ọ̀rọ̀ àwọ̀ láàrin mi àti ẹ̀, ó kẹ́rù lọ bí 3 years ago. after tó lọ mo pé àjọ ríra wọn náà wọn pé kí ló ṣẹlẹ̀ jẹ́ àsọ̀rọ̀ ní gbogbo fámìlì òun ló ní kó máa fẹ́ mi mọ́. mo dẹ̀ wò pé ìgbà tí ìyá ẹ ti kú tí bàbá ẹ ti kú táwọn fámìlì dẹ̀ ní kó máa fẹ́ mi, mo dẹ̀ filẹ̀ mú ṣe tèmi. later ṣó bímọ fún yín. ó bí ọmọ obìnrin kan fún mi. kó tó di pé ó lọ. kó tó di pé ó lọ ọmọ òun wà ní 14 years nígbà tó fi kúrò nílé mi. ẹ máa sọ̀rọ̀ yín. ọmọ wà ní 14 years nígbà tó fi kúrò nílé mi. later ìgbà tó lọ èmi àti ọmọ a máa ń sọ̀rọ̀. ìgbà míì tí n bá ń bọ́ ọmọ sọ̀rọ̀ lórí fóònù ó lè fi fóònù mọ́ mi ẹ̀ kó fi send message fún mi pé kí n má pè mọ́ pé ìyá òun ti wà ní around. màá kọ́ ti fóònù tí n bá rí màá fún lówó màá fún ní nǹkan. ó wá fẹ́ ṣe birthday ní 26 of November 2026 tá a wà. mo wá fẹ́ mi ò rí, mo wá ṣàn wá mí sí pé kí n rí kí n fún lówó. rárá àti ìdè November a ṣe ń lo 26 lọ báyìí. no February. ok 26 of February 2026 tá a wà ní. mo ò rí, mo ṣáà wá mí sí, mo ṣáà wá rí kí ló ṣẹlẹ̀. ìyá ẹ̀ ní èmi kọ́ mo bí ọmọ. mo ní èmi kọ́ mo bí ọmọ, mo ṣe némi ọmọ, mo ṣe wedding ẹ, ìgbà tó lóyún oṣù mẹ́ta sínú mo ṣí ṣọ́ọ̀bù fún ẹ sí ìsọlọ̀ ládùúgbò Abíbírì, ibẹ̀ ló kọ́ ṣí ṣọ́ọ̀bù sí tí mo dẹ̀ gba ṣọ́ọ̀bù fún, hairdresser ló ń ṣe. ìgbà yẹn mo á wò pé kí ló ṣẹlẹ̀, mi ò gbọ́rọ̀ eléyìí. mo lọ sí ààfin, mo lọ fi ro okun mú. mo ń bọ̀. ìyàwó yín yìí ẹni ẹ fẹ́ wọn ní Ṣùlọ́kà lọ́dún 2011 26 of November 2011. mo rò pé ní 2008 lẹ́ẹ̀kan. 2008 ló bí ọmọ. 2011 la ṣègbéyàwó. 2011 ṣé ń bọ̀ 2000 kílẹ̀ fẹ́ wọn yìí. 2008 ló bí ọmọ. 2011 la ṣègbéyàwó. ok ẹ ti bímọ tẹ́lẹ̀ kẹ́ tó ṣègbéyàwó. gbé irú ìgbéyàwó wo lẹ ṣe. a ṣègbéyàwó ní Ṣùlọ́kà ni. èwo ló ní Ṣùlọ́kà. tá a máa ṣe ìgbéyàwó pé a lọ lé ìyá ìyàwó lé bàbá. ẹ lọ ṣọ́ọ̀ṣì. lọ ṣọ́ọ̀ṣì.
traditional la ṣe. lẹ ṣe. ìgbà tẹ́ ẹ wá ṣègbéyàwó ìyẹn gangan nìgbéyàwó ìgbà tẹ́ ẹ wá ṣe ṣáwọn òbí rẹ̀ wà ń bẹ̀ ń gbà náà. ìyá ẹ wà láyé bàbá ẹ wà láyé. nígbà náà nígbà yẹn. bàbá tiyín àti ìyá tiyín ń gọ́. bàbá mi ti ṣaláìsí ń gbà yẹn bẹ̀ tí ìyá mi wà ń bẹ̀ àbúrò bàbá mi tó jẹ́ bí bàbá fún mi òun ló dúró fún mi bàbá. ìgbà tó wá lóun ò fẹ́ yín mọ́ àwọn wo lẹ fẹjọ́ rẹ̀ sùn. mo lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ tán bí tẹ̀lé mo kọ́ pè mo pè yẹn fóònù ẹ̀ kò dáa mo wá lọlé mi ò bá mo bá wọn ọmọ ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí mo padà wá lọlé mo bá ìyàwó ẹ̀ mo wá padà tún pè é lórí fóònù again ó wá ní òun ò gbọ́ nǹkan tí mò ń sọ mo wá ní mò ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀ pé bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ dàbí pé wọ́n bí pọ́ ọmọ kékeré ló ń sọ̀rọ̀ lórí fóònù ó wá yá wá pè mí ó ní tóun bá ti délé ó lóun á pè mí mo dẹ̀ tún lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n obìnrin kan náà ẹ̀gbọ́n yẹn náà bá wa dá sí pẹ̀lú ọkọ ẹ̀gbọ́n yẹn bẹ́ẹ̀ ti ọ̀rọ̀ tó àbálọ́ àbábọ̀ ọ̀rọ̀ tó ń sọ ni pé fámìlì wọn ò gbà mo dẹ̀ jára mi sí mi. kí lẹ ṣe fún wọn. kò sí even ọjọ́ tó fi kẹ́rù kúrò ńlẹ̀ yìí ó lọ sí church ní Ṣọ́ọ̀rù lọ́jọ́ Tuesday adélé ní Wednesday èmi dẹ̀ ń travel torí kápẹ́ńtà níṣẹ́ mi èmi dẹ̀ ń travel mo dẹ̀ pé lórí fóònù pé mo ti ń travel o mo ti fi owó oúnjẹ sílẹ̀ sábẹ́ GoTV tó wà nílé àti owó mọ́tò tó ń fi wọ mọ́tò lóyún ní ọ̀sẹ̀ àti balance school ọmọ mo lọ ìgbà tí màá fi délé mo délé tí mi ò bá ìyàwó lé mọ́. ìgbésẹ̀ wo làwọn aráalé tí yín wá gbé. àwọn aráalé mi wọ́n pè bàbá tó dúró fún mi ní bàbá nígbà ìgbéyàwó ó pè bàbá yẹn bá sọ̀rọ̀ wọ́n gbogbo wọn bá sọ̀rọ̀ ó ní àwọn ẹbí òun ti ní kóun má fẹ́ mi. ṣó sọ ìdí. wọ́n ní kí nìdí ó ní kò sí ìdí tí wọ́n fi sọ pé kóun má fẹ́ mi ó ní kò sí. ọmọ mélòó lẹjọ bí fúnra yín. ọmọ kan ló bí tó dúró ó ti bí ọmọ lẹ́yìn ọmọ yẹn bẹ̀tì yẹn ṣe aláìsí. fún yín. fún mi ok ìgbà tó wá di ọdún 20 ọmọ yẹn báyìí ti pọ́ ọmọ ọdún mélòó báyìí. ó ti pọ́ ọmọ 18 years báyìí. ó ti pé ọmọ ọdún 18. bẹ́ẹ̀ sà. kí ló wá ṣẹlẹ̀ báyìí. ó lè mi kọ́ mo lọ́mọ. ìyàwó yẹn sọ wípé. èmi kọ́ mo lọ́mọ. kí lẹ pé ó kọ rẹ̀ yìí. ṣe fún mi àlùkò ọmọ ìta ògbólú. ṣé ó kọ bàbá rẹ̀ ní sì ń jẹ ni. orúkọ bàbá ẹ̀ ló lóun jẹ́ padà báyìí. òkè ó ti lọ jẹ padà. ṣé ti fìgbà kan jó kọ yín. ó ti jórúkọ mi dáadáa báǹkì tó ń lo orúkọ mi ló fi open ẹ̀. wọ́n wá ní ẹ̀yin kọ́lẹ̀ ní ọmọ. bẹ́ẹ̀ ni sà. ọmọ yẹn sì ti pé 18 years ọkùnrin àbóbìnrin. obìnrin. ìgbà tí wọ́n wá ní ẹ̀yin kọ́lẹ̀ lọ́mọ ta ló ṣe ìsọmọlórúkọ níjọ́ tẹ́ ẹ bímọ. èmi mo ṣe ìsọmọlórúkọ ọmọ. olóbi ọmọ ọwọ́ ta ló wà. ilé ibi tẹ́ mo ti ṣe ìsọmọlórúkọ nílé bàbá mi bẹ̀ láti rí olóbi ọmọ sí. ǹjẹ́ ó ní àwọn nǹkan kan tí obìnrin yìí ti ń bá yín sọ tẹ́lẹ̀ tí ó ti ń tẹ̀ mọ́ yín létí pé bóyá ẹ máa ń mu àwọn nǹkan òun ò láìkí ń tẹ́ mu yìí o àbí ó ní tẹ́ ń ṣe tí ò dùn mọ́nú tó ti ń complain fún yín tẹ́lẹ̀. kò sí nǹkan kan tó kò sí nǹkan tó complain fún mi rí. wọ́n wá lẹ́yìn kọ́lẹ̀ lọ́mọ báyìí. bẹ́ẹ̀ ni sà. ọmọ ọdún 18 báyìí. bẹ́ẹ̀ ni sà. ọdún wo lẹ ṣẹ̀ gbọ́ yẹn. bó ṣe gbọ́ ní oṣù tó kọjá yìí ni sà. ǹjẹ́ ẹ ti wá tẹ̀ wọ́n nínú pé kí ló dé tó fi sọ pé mi kọ́ mo lọ́mọ. mo gbé lọ sí ààfin. ààfin tìlú wo. ààfin ti Déjì ti Ọ̀sọ́lọ̀. ní Àkúrẹ́. lákúrẹ́ ń bì. ok gbàtẹ́ wá dáàfin kí ló ṣẹlẹ̀. gbàtà dáàfin gbogbo èèyàn dá sí Ọ̀sọ́lọ̀ ní kó wá kó mú ọmọ wá èèyàn tó ló lọ́mọ kó mú wá ó wá mú ọmọ wá àti èèyàn tó ló lọ́mọ. Ọ̀sọ́lọ̀ ìgbà tí ẹnìyẹn wá débẹ̀ ó lóun tán lòún rí ó lóun sọ pé ó lóyún ó lóun sọ pé òun ò lóyún ó nígbà tó yá wá pè òun wípé òun mà ti bí ọmọ ó lóun dẹ̀ wá sí. òun rí kí ló rí. pé òun rí wípé ó lóyún ìyẹn èèyàn tó pè ní bàbá ọmọ. lọ́dún wo. ní 2007. ṣé wọ́n ríra wọn bí wọ́n bára wọn lájọṣepọ̀ lẹ́ wọ́n sọ ní. pé òun ló bá lájọṣepọ̀ tó fi lóyún pé òun ló bá lájọṣepọ̀ tó fi lóyún póun dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ wípé ó lóyún ó ló sọ pé òun ò lóyún 2008 ló wá ló pè òun wípé òun ti bí ọmọ ó lóun wá síbi némì bàbá Ọ̀sọ́lọ̀ wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ìgbà tó wá síbi némì ó dẹ̀ dúró ọmọ tó ní ìwọ ló ní wọ́n sọ lórúkọ níṣojú ẹ̀ ó dẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ ṣe pé kì í ṣe ìwọ ló ní ọmọ pé nǹkan tó ń sọ irọ́ ni pé ọmọ òòjọ́ ẹ̀
èèyàn tọ́mọ jọ ní báyìí lójú gbogbo àwọn èèyàn pé kinní kan ó wá lókè òun gbọ́. kí ló kọ ẹni tí ó ló lọ́mọ yìí? Clement Adéyẹyè. Clement Adéyẹyè. bẹ́ẹ̀ ni sà. iṣẹ́ wo ní í ṣe? ó ń ṣe bábà nínú Ìjàpọ̀, wọ́n ń pè ní Clef barbing saloon níjàpọ̀. nínú Ìjàpọ̀. ok àwọn kan dà pé wọ́n sọ pé òun lálága àwọn bábà ní. òun lálága àwọn bábà ní zónù ọ̀dọ̀ wọn. ó sọ lójú yín báyìí pé òun ló ń lọ́mọ. ó sọ pé òun ló ń lọ́mọ. ìyẹn Clef yẹn. bẹ́ẹ̀ sà. ìgbà kí wàá ní bàbá Ọsọ́lọ̀ yìí bóná wá dájọ́ yẹn sí. bàbá Ọsọ́lọ̀ wá dájọ́ wípé gbogbo ẹ̀rí nǹkan tó ń rí àti nǹkan tó ń ṣe wípé kò sí evidence to prove wípé ìwọ ló lọ́mọ. pé bẹ́ẹ̀ tó wáyé pé evidence to prove wípé ìwọ ló lọ́mọ wà pé kó lọ ṣe DNA test. wọ́n dẹ̀ ní kí ìyá ọmọ kó jẹ́ kọ́mọ yọjú, àtìgbà yẹn àwọn fámìlì mi pé kó tiẹ̀ wá yọjú sí wọn, kò dá anybody lóhùn. ìyẹn obìnrin yẹn. bẹ́ẹ̀ ni sà. ǹjẹ́ ìyẹn àtọmọ gangan ǹjẹ́ ti bára yín sọ̀rọ̀? kò jẹ́ kí n rí ọmọ bá sọ̀rọ̀. kò jẹ́ kí n rí ọmọ bá sọ̀rọ̀. ṣọmọ ti gbọ́ sọ̀rọ̀ tó wà nílẹ̀? ó ti gbọ́ sọ̀rọ̀ tó wà nílẹ̀. báwo lẹ ṣe mọ̀ pé ọmọ ti gbọ́? ó wá sí ààfin. ìyẹn ọmọ ọmọ tẹ ní ẹ̀yìn lẹ́yìn. bẹ́ẹ̀ ni sà, ó wá sáàfin. kí ló kọ ọmọ yẹn? ó kú ti pé etí. Kọ́díjàt Adékànbí lorúkọ ẹ̀. Kọ́díjàt Adékànbí. bẹ́ẹ̀ ni sà. kí lọmọ wá wí ńgbà tẹ dáàfin? ìgbà tá a dé ààfin tẹmọ ọmọ wọn ní kọ́ ọmọ sọ̀rọ̀, ọmọ ní òótọ́ ni pé èmi àti òun àríra, mo á ní ṣèbí mò ń rí ẹ, ṣe bóun pè mí lórí fóònù, ṣe bá jọ sọ̀rọ̀ lọ́dún tó sì lọ tó sì pè mí pé kí n má pè ẹ́ mọ́ pé ìyá ẹ wà pẹ̀lú ẹ. mo ní mí dà pé fóònù mi sọnù tí mi ò ní nọ́mbà ẹ mọ́ ló jẹ́ kí n wá fóònù láti pè ẹ́ tí ọ̀rọ̀ yìí fi ṣẹlẹ̀. ṣó wá sọ wípé ṣọmọ yẹn wá sọ pé ẹ̀yin kan bàbá òun? ọmọ ò sọ bẹ́ẹ̀. kò sọ bẹ́ẹ̀. ìgbà tó kó kúrò nílé yín ń bo ló kó lọ? ó kó lọ sílé aláàjì kan ní ọ̀nà high-tech tó ń fẹ́. aláàjì? ṣé bó ṣe kó kúrò nílé yín gbàrà? ibẹ̀ ló kọ́ kó lọ. ilé aláàjì yẹn ló kó lọ? kí ló kó aláàjì náà? mi ò mórúkọ aláàjì yẹn, bẹ̀tẹ̀ ṣáìdì high-tech ló wà. wọ́n ń gbọ́ yín sá o. ṣáìdì high-tech ló wà, mi ò mórúkọ aláàjì yẹn. ǹjẹ́ wàá ní ìgbésẹ̀ tí wọ́n gbé láàfin? ìgbésẹ̀ tán gbé láàfin ni wípé èmi mo ní ọmọ ní ìgbésẹ̀ tán gbé láàfin, bẹ̀tì bọ̀bọ̀ yẹn ọ̀dọ̀ ẹ̀ náà ń gbé ibi àdúgbò kan náà jọ ń gbé ní Ìgòbà ní Gapsin ní Ìgòbà. mo mọ̀ pé láàfin wọ́n máa ń búra, ṣé wọn ò sọ wípé bóyá ẹ̀kẹ́ búra? wọ́n ní ká búra, mo búra, Ọlọ́hun ò búra. ta ló lóun ò búra? ìyẹn ṣe fún mi àlùkò. ọkùnrin yẹn ń kọ́ ń tiẹ̀? ọkùnrin yẹn ò kó lóun ò búra. òun náà lóun ò búra? kò búra. ẹ̀yin sì búra? bẹ́ẹ̀ ni sà. ìgbà tí wọ́n wá láwọn ò búra, kí lẹ wá ṣe? kí ni àwọn bàbá Ọsọ́lọ̀ wá ṣe? ẹ mọ̀ wípé wọ́n ní kì í ṣe nǹkan tán lè fi agídí múyàn, kì í ṣe nǹkan tán lè fi agídí ṣe, bẹ́ẹ̀ nǹkan tán dá ni wípé èmi ni mo lọ ọmọ ní gbogbo bọ́n ṣe rí ọ̀rọ̀ yẹn bó ṣe rí. ṣé ilé aláàjì yẹn báyìí ló ṣì wà báyìí ní United? ilé Clef yẹn ló wà báyìí ní Gapsin lọ́yìn Ìgòbà. ta ló ń jẹ́ Clef? bọ̀bọ̀ Clement Adéyẹyè yẹn òun náà pè tó jẹ́ Clef baba. Clef baba? nínú Ìjàpọ̀. ok ṣé òun ni òun ló wá ń claim ọmọ báyìí. ok ẹni tó ń claim ọmọ báyìí ìyàwó ti padà sọ́dọ̀ ẹ̀, ó ti kúrò lọ́dọ̀ aláàjì? ó ti kúrò ń bẹ̀. àkílẹ̀ kó kọ ìyàwó yìí? ṣe fún mi àlùkò. àǹtí ṣe fún mi àlùkò ọmọ ọ̀tá ògbólú, ẹ káalẹ́ o mọ́mí Kọ́díjàt, ẹ káalẹ́ mà. ṣé mùsùlùmí ni wọ́n? èmi ni muslim. ẹ̀yin ni mùsùlùmí? bẹ́ẹ̀ ni. ṣé ọmọ yín yẹn ṣé mùsùlùmí ló ń practice àbí christianity? christian ló ń practice. ẹ káalẹ́ o mọ́mí Kọ́díjà, àǹtí ṣe fún mi àlùkò. ẹ dákun tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ gbogbo ayé fẹ́ rí yín bí o. wọ́n ní ọmọ tẹ́ ẹ bí tí bàbá yìí sọ wípé àwọn làwọn lọ́mọ, wọ́n lè sọ wípé àwọn kọ́ ló lọ́mọ. ọmọ sì ti pé ọmọ ọdún 18. ẹ dákun tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ gbogbo ayé ń retí yín àǹtí ṣe fún mi àlùkò ìyá Kọ́díjàt. bákan náà à ń retí Mr. Clement Adéyẹyè. Mr. Clement Adéyẹyè àwọn láwọn ni pírẹsidẹ́ǹtì
ìjà òdọ́là Barbers Association tí ń bẹ ní Àkúrẹ́ South wọ́n ní àwọn ní olórí àwọn gẹrungẹrun àwọn ń gbàjámọ̀ àwọn gẹrígẹrí ní Àkúrẹ́ South ìyẹn Mr. Clement Adéyẹyè president ìjà òdọ́là Barbers Association ní Àkúrẹ́ South ìyẹn ní Àkúrẹ́ olóyè mẹ́kùn ó dà pé agbègbè Gasin ní Ìgòbà ni wọ́n ń gbé. bẹ́ẹ̀. yes sir a mọ̀ retí yín lọ́sẹ̀ tí ń bọ̀ sà wọ́n ní ẹ sọ pé ẹ̀yin lẹ lọ́mọ bàbá yìí sì sọ pé wọ́n lóbìnrin yẹn sọ wípé tó rọ̀rọ̀ yìí mo gbọ́ ń kọ̀ọ̀kọ̀ tẹ́lẹ̀ kó tó di pé ẹ̀ débí wọn mọ̀ pé padà débí wọ́n lóbìnrin yẹn sọ wípé òun ti lóyún oṣù mẹ́ta kóun tó délé yín. kò tiẹ̀ sí nǹkan tó jọ bẹ́ẹ̀. pé òun dẹ̀ gbé oyún yẹn sí abẹ́ yín. kò sí nǹkan tó jọ sà. ṣé ẹ gbọ́ ṣó sọ bẹ́ẹ̀ abẹ́yìn náà. mi ò tiẹ̀ gbọ́ rí. ṣóun sọ ẹ ti padà gbọ́rọ̀ ohun tí mò ń sọ yìí. ó sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí kò sí nǹkan tó jọ láàrin. pé òun gbé oyún oṣù mẹ́ta sí abẹ́ yín. bẹ́ẹ̀ ni. pé òun ti sọ fún yín pé òun ti lóyún lóòótọ́ oṣù mẹ́ta pẹ̀ sì sọ wípé má wọ́ọ̀rì bí eléyìí wò ó tún bí tèmi fún mi. kò sí nǹkan tó jọ sà. mi ì tí sọ pé kò sí nǹkan tó jọ ṣé ẹ gbọ́rú ọ̀rọ̀ bẹ́yẹn lẹ́nu ẹ̀. ẹ̀hún náà mo sọ mo ní mi ò gbọ́ lẹ́nu ẹ̀ sà. rárá kì í ṣe níbẹ̀rẹ̀ ṣé ẹ padà gbọ́ lẹ́nu náà. ó ṣẹ̀ ń sọ ní báyìí ni. ó ṣẹ̀ṣẹ̀ ń sọ báyìí láàrin èmi àti yín. yes sir. láàrin èmi àti yín irú ẹ̀ á máa ṣẹlẹ̀ lóòótọ́ o ìfẹ́ lè wọ̀ yín lára lásìkò ìgbà náà ṣé lóòótọ́ kó tó di pé ẹ mọ̀ pé àṣírí lè padà tú yóò sì padà tú ṣé lóòótọ́ lẹ sọ bẹ́ẹ̀. wọ́n ní ká búra sí i tó bá yẹ pé ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀. ẹ mọ̀ pọ́jọ́ náà ti pẹ́ wọ́n ní ká búra sí i tó bá yẹ pé ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ èmi búra olóhùn ò lè búra. Clement náà lóhùn ò lè búra. no èmi àti ṣe fún mi àlùkò yẹn náà ní ká búra sí wípé ṣé o sọ fún mi wípé o lóyún oṣù mẹ́ta tí mo ní màá gbà àbí mi ò ní. mo wá ní ká búra mo dẹ̀ búra olóhùn ò lè búra. bó lẹ́yìn ìyàwó yín ti ń ṣiṣẹ́ lọ́wọ́ báyìí. ó ń ṣiṣẹ́ ní Abíbírì street ní Ìsọlọ̀ l'Ákúrẹ́. Abíbírì kí náà ń ṣe ń bẹ̀. ó ń ṣe hairdresser. ok aṣerunlóge. bẹ́ẹ̀. ẹlẹ́yin ilẹ̀ ṣí ṣọ́ọ̀bù yẹn fún wọn. èmi mo ṣí ṣọ́ọ̀bù fún. oyún wà ní 3 months nígbà tí mo ṣí ṣọ́ọ̀bù hairdresser fún. ẹ tún ọ̀rọ̀ yìí sọ fún mi ẹ jẹ́ àjọ gbọ́. yes sir. ìgbà tèmi àti ẹ̀ ń fẹ́ra mo ti mọ̀ gbàjọ ń fẹ́ra láti 1996 láti jọ tó sí ara pé wàá fẹ́ mi máa fẹ́. tí ó yẹ ń bẹ́ẹ̀ sà ó di stage kan ó wá ní òun lóyún that is 2007 bẹ́ẹ̀ wá lóun lóyún pé hairdresser tóun ṣe stylist tóun lọ ṣe níta pé òun ò fẹ́ ṣe mọ́ pé òun dẹ̀ mo dẹ̀ ti promise pé tí n bá lóyún fún un pé màá ṣí ṣọ́ọ̀bù fún un mo á ní tó bá ti mọ̀ pé o lóyún fún mi màá ṣí ṣọ́ọ̀bù fún ẹ èmi àti ẹ àjọ wà tájọ ń sùn ní gbogbo ìgbà yẹn ó dẹ̀ pè mí pé òun lóyún òun lókè ó da ò ti lóyún mo ní kó wá ṣọ́ọ̀bù ó dẹ̀ lóun rí ṣọ́ọ̀bù sí ní àbáyọ Ọ̀ṣọ́lọ̀ Palace ibẹ̀ ló kọ́ rí ṣọ́ọ̀bù sí a dẹ̀ mú ṣọ́ọ̀bù yẹn mo gbà á mo dẹ̀ ṣí ṣọ́ọ̀bù fún un ó wá pe ọmọ àbúrò ọmọ ẹ̀gbọ́n ìyá ẹ̀ kan wípé lágbádá Bílé ti fún òun lóyún o pé ó dẹ̀ ti ṣí ṣọ́ọ̀bù fún òun ìgbà yẹn ìyá ẹ̀ ṣì wà láyé ó wá gbé ìyá ẹ̀ wá sí ṣọ́ọ̀bù wípé Jímọ̀ ọmọdé kan bí òun ló fún un lóyún òun ló ṣí ṣọ́ọ̀bù fún òun ìgbà yẹn lèmi àti brọ́dà mi kan akọ́jọ lọ sí ọ̀dọ̀ ìyá ẹ̀ bọ́n ṣe máa ń ṣe wípé ìyá o mo mà ti ṣe o mo fọ́ ọmọ yín lóyún o àṣekínní kan o ìyá dẹ̀ ní kí n kó àwọn ẹbí mi wá káwá kọ́ ṣe mọ̀ mí mọ̀ ẹ́ ní 2008 yẹn ká ṣe mọ̀ mí mọ̀ ẹ́ a padà sílé ó dẹ̀ bí ọmọ à ń ṣeré ìfẹ́ wa lọ ó yá ó ní mo gbúdọ̀ ṣe ìgbéyàwó pẹ̀lú òun ìgbà yẹn ni brọ́dà mi kan ṣe aláìsí ńgbà yẹn àkọ́kọ́ fẹ́ kọ́ọ̀tì àwọn ẹbí wa ní ìgbà tá a ti dájọ́ kí ọ̀rọ̀ yẹn tó ṣẹlẹ̀ pé kí n lọ ṣègbéyàwó mi a dẹ̀ ṣègbéyàwó ti ilé ó dẹ̀ tán adẹ̀jọ́ ń gbé láyọ̀ àti àlàáfíà kó tó di pé ìyá ẹ̀ àti bàbá ẹ̀ kú ìgbà tí ìyá ẹ̀ kú èmi àti ẹ̀gbọ́n ẹ̀ tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì àkọ́bí ọmọ bàbá ẹ̀ ọmọ ìyá ẹ̀ lájọ lọ gbé ìyá ẹ̀ lọ sí mọ́ṣúárì
ìgbà tí bàbá ẹ̀ kú ilé ẹ̀gbọ́n ẹ̀ yẹn ló kú sí, èmi ni ẹ̀gbọ́n ẹ̀ yẹn pè tá a lọ gbókú bàbá wọn lọ sí mọ́ṣúárì náà níta Ògbólú. Kò sí nǹkan tó ń ṣe tó wáyé pé nǹkan tó ń ṣe lẹ́bí wọn tí mi ò ta ní bóyá torí pé wọn ò rí mi bóyá ọ̀nà fi wò pé kó má fẹ́ mi, kò sí nǹkan tó ń ṣe lẹ́bí tí mi ò bá wọn dá sí. Bẹ̀tìgbà tí ìyá àti bàbá ẹ̀ ti kú tó ní gbogbo àwọn fámìlì ohun tó kù dẹ̀ ti ní kó má fẹ́ mi mọ́, mo wá rò pé kí ni mo ṣe? Mo pa ẹnì kíní, mo pe ẹnì kejì, bẹ̀tì nǹkan tó ń sọ náà the same thing ni. Olórí ẹbí mi pé ó bá sọ̀rọ̀, ó ṣe nǹkan tó ṣe àṣọ ni pé wọ́n ní kó má fẹ́ mi, mi ò dẹ̀ jiyàn mọ́. Ìgbà tó ti bí ọmọ fún mi kí mo wá fẹ́ gbàrà mi fún, mo dẹ̀ dúró. Èmi àtọmọ àjọ ń sọ̀rọ̀ lórí fóònù, àjọ máa ń sọ̀rọ̀. sọmọ yẹn lọ school. Ó lọ school. ilé ìwé wo ló lọ? Ó lọ sí Strong Tower. èwo ní jẹ́ bẹ́ẹ̀? Strong Tower nursery and primary school níwájú high court. ṣé n tó kà mọ́ nìyẹn? Ó ti ṣe wáìkì ní láti ẹ̀, ó sì fẹ́ lọ sí ni. ọmọ 18 years. Bẹ́ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ ṣe wáìkì. ní láti ẹ̀ ló ṣe wáìkì. education rẹ̀ wọlé kí ló dé? Ìgbà tí ìyá ẹ̀ kúrò lọ́dọ̀ mi ó ní ìdíwọ́ tó dà pé ó fi lùsọ̀ ọdún kan. ta ló ń sanwó iléèwé rẹ̀? Èmi mò ń san sà. títí dìgbà wo? Títí dìgbà tí ìyá ẹ̀ fi kúrò lọ́dọ̀ mi, èmi mò ń sanwó iléèwé. ìgbà tó wá kúrò lọ́dọ̀ yín. Ìgbà tó kúrò lọ́dọ̀ mi ní ìdíwọ́ owó ilé ọmọ yẹn, owó ìwé skul iléèwé ẹ̀ ló fi ní ìdíwọ́. kí ló dé tó fi rí bẹ́ẹ̀? Ìgbà tí ò sí lọ́dọ̀ mi mọ́, tèmi àti ìyá ẹ̀ ò ríra, ìyá ẹ̀ ò jẹ́ orí mi mọ́. ẹ wá gbogbo ọ̀nà bí ẹ ṣe lè máa sanwó skul ọmọ yín. Mo wá gbogbo ọ̀nà, mo rí. Ṣé ó yẹ yín bẹ́ẹ̀ yẹn sà? Bẹ́ẹ̀ ibi ṣọ́ọ̀bù tó wà ló ti ní kí n wá máa bá òun, kí n wá máa fún un ní owó ọmọ. Mo dẹ̀ wá ń fún un. ta ló sanwó wáìkì ẹ̀? Tó sanwó wáìkì ẹ̀, òun ló san, ìyá ẹ̀. ìyá ẹ̀ ló san. ṣé wọ́n sọ fún yín gbà náà kó fẹ́ ṣe wáìkì? Kò sọ fún mi pé ó fẹ́ ṣe wáìkì. báwo lẹ́yìn ṣe wá mọ̀ kó ti ṣe wáìkì? Ọmọ ló sọ fún mi wípé òun ti ṣe wáìkì. Mo wá níbo ló ti ṣe? Ó ní mọ́mì òun mú un lọ sí Ọ̀dà. Mo wá ní kí ló dé tí ò ṣe ní skul tó ti ń lọ tẹ́lẹ̀ tí mo ti mọ̀. Ó wá ní mọ́mì ló mú un lọ sí Ọ̀dà kó ń lọ ṣe wáìkì mẹ́. kí lẹ wá fẹ́ báyìí lórí ọ̀rọ̀ tó wà ní. Wọ́n á fẹ́ kí gbogbo àwọn àgbáyé kan jọ kán bá mi bẹ̀ torí ọ̀rọ̀ ọmọ mi ni, kò sí nǹkan míì pé kán bá mi bẹ̀ kán jọ. tẹ́ ẹ ti lọ́mọ mi. Mo lọ́mọ mi. kó tó di pé ẹ fẹ́ àbí? Even ọmọ mi tí mo ní yẹn the same year náà làwọn méjèèjì. the same year? Bẹ́ẹ̀ ni. bóyá ohun tó ń bí obìnrin yẹn nú nìyẹn. oṣù náà fi jura lọ. bóyá ohun tí ń bí obìnrin yẹn nú nìyẹn. Mi ò. Ó dáa. ṣé ẹ ti wá níyàwó mi báyìí? Ìrọ̀sà. ẹ tí ì níyàwó mi. Bẹ́ẹ̀. ìgbà tí ó kọ́kọ́ kó kúrò lọ́dọ̀ yín yẹn, ṣé ẹ mọ aláàjì tó kó lọ ilé rẹ̀ yẹn? Irọ́ mi ò mọ̀. báwo lẹ́yìn ṣe wá mọ̀ pé ilé aláàjì ló kó lọ? Ọmọ ẹ̀ ó lé ọmọ jáde lẹ́yìn àti high-tech yẹn. Ọmọ fẹsẹ̀ rìn láti high-tech wá sí plaza ládùúgbò wa. Kí ló ṣẹlẹ̀? Ó lóun bá ọmọ jà, ó ní kò gbọ́ràn, ó lóun wá ní kó máa lọ ilé bàbá ẹ̀. Ọmọ wa wá sílé ọ̀dọ̀ mi, ọmọ ló wá ṣàlàyé fún mi. kí ló wá dé tọmọ yẹn nígbà tó ti wá dọ́dọ̀ yín? kí ló dé tẹ̀ tún wá jẹ́ kó padà sọ́dọ̀ yẹ tó rẹ̀ lẹ́rìí bá sọ̀rọ̀? Ó wá bẹ mọ́ mi pé kí n jọ pé òun ò lè fi ọmọ yẹn sílẹ̀ torí wípé èmi mo máa ń travel ní gbogbo ìgbà. Kápẹ́ńtà níṣẹ́ mi, mò ń travel, pé kò sí èèyàn tá a máa bá òun mójútó. Mo á gbà pé òkè kó máa wà lọ́dọ̀ ẹ̀, màá máa fún yín ní nǹkan tó bá yẹ kí n ṣe. ó dà. ẹ jẹ́ ń pe ọkùnrin yìí lẹ́ẹ̀kan sí torí tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀. Mr. Clef, Mr. Clement Adéyẹyè tí ẹ jẹ́ president ìjà òdọ́là Barbers Association ní Àkúrẹ́, ìyún ẹ̀ka ti Àkúrẹ́ South. ẹ dákun tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀, ẹ bá wa, gbogbo ayé ń retí yín bí, torí wọ́n ní ẹlẹ́yin lẹ lọ́mọ, ìdí tẹ́ ẹ fi lọ́mọ ẹ wá ṣàlàyé ẹ̀. bàbá ọmọ náà, bàbá tí wọ́n láwọn ló lọ́mọ, àwọn náà ó wà ń bí. tó bá sì jẹ́ pé ẹ̀yin tẹ́ ń gbé ní Gaxin ẹ dákun ní Ìgòbà, ẹ bá wa jíṣẹ́ fún wọn pé gbogbo ọmọ Nàìjíríà ń retí wọn. aya wọn náà ìyún Ṣefúnmi Àlùkò, ìyá Kádíjà, a máa retí yín lọ́sẹ̀ tí ń bọ̀ mà nínú kúlú yìí.
gbogbo ẹ̀yin ọmọ bíbí ìta Ògbólú ẹ bá wa jíṣẹ́ fún Ṣefúnmi Àlùkò pé gbogbo ayé ń retí wọn nínú kúlù yìí lọ́sẹ̀ tí ń bọ̀ láti bí aago bíi 7 á ti máa retí wọn níléeṣẹ́ rédíò tí a wà yìí. Tó bá sì jẹ́ àdúgbò tí wọ́n ń pè ní Abibiri ní Ìsọlọ̀, ẹ bá wa jíṣẹ́ fún wọn àǹtí àdírẹ́sà ń bẹ̀ pé mọ́mì Kọ́díjà, ẹ bá wa jíṣẹ́ fún wọn pé a fẹ́ rí wọn o. A mọ̀ retí ẹ̀yin náà lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára Ọlọ́run. A mọ̀ retí yín lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára Ọlọ́run. Kí lẹ́lẹ́ fẹ́ lẹ́ẹ̀kan sí? mo fẹ́ káwọn ọmọ kan ràn mí lọ́wọ́, kan bá mi dá sí i, kan jọ. Ṣùgbọ́n a gbọ́ pé wọ́n sọ pé wọ́n ní bàbá ẹni tó sọ pé òun bàbá rẹ̀ sọ nǹkan kan níwájú Ọ̀sọ́lọ̀ nípa ọmọ yẹn, kí ló sọ? ó ní nǹkan tó sọ, ó ní ọmọ wípé òun ò ṣéǹjì orúkọ ọmọ, wípé orúkọ mi lọmọ ń jẹ́, wípé ṣèbí tó bá márì orúkọ ọkọ ẹ̀ là máa jẹ́. Kí ló wá ṣẹlẹ̀ tó wá lọ ní ọ̀dọ̀ ẹ̀ náà ń gbé, ìwọ ló gbalé fún wọn. Bàbá wa ní kí gbogbo ẹ̀ pé kó yọ̀ǹda ọmọ fún mi. Báyìí bá ṣe ń sọ̀rọ̀ báyìí ó ti padà sí ọ̀dọ̀, ṣé ǹjẹ́ ẹ ti gbọ́ lẹ́nu wọn rí pé ẹ mọ̀ pé ọkùnrin àtobìnrin tí wọ́n bá ń fẹ́ra wọn nígbà míì wọ́n máa ń sọ àwọn ìrìn tí oníkálukú ti rìn sẹ́yìn. Mo ti fẹ́ lágbájá o, ọmọge 10 mo ti fẹ́ rí o. Àwọn náà lè sọ pé èmi náà ti fẹ́ lágbájá rí o. Ǹjẹ́ wọ́n ti fi ẹnu bà nínú ọ̀rọ̀ pé àwọn tiẹ̀ ti fẹ́ Clement rí láàárọ̀ ayé káwọn tó pàdé yín? Irọ́, mi ò gbọ́ rí lẹ́nu ẹ̀. Ọ̀dà tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ a mọ̀ retí yín ṣe gbọ́ ní agbára Ọlọ́run ọba ọ̀gá ògo. Kí ló kọ yín lẹ́ẹ̀kan sí? Orúkọ mi ni Adékànbí Jimoh, ọmọ bíbí ìlú Àkúrẹ́. A mọ̀ retí yín lọ́sẹ̀ tí ń bọ̀.